mo kí ẹ̀yin ọmọ Yorùbá pẹ́ kú dédé wòyí o ní ilẹ̀ Odùduwà wa ní ìyẹn káàárọ̀ o ojúmọ́ ayọ̀ ló máa yín lé ní o ẹ̀rí tajé ṣe o ẹ̀rí tajé jẹun o owó àwa yín wá o ọlà àwa yín wá ire gbogbo àwa yín wá ohun rere ò ní sá fún yín o ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tẹ́ wà lójú oorun l'Amẹ́ríkà ní Canada ní Japan ní China káàkiri ibi tẹ́ wà tẹ́ bá sì ń sùn lọ́wọ́ àsùnjí o aburú ò ní ṣẹlẹ̀ sí yín ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ ti wà lálẹ́ tí ẹ̀ múra àti sùn bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ò ní wọlé bá yín sùn mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè bàbá tèmi àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa bàbá tí ọ̀rọ̀ Yorùbá gbórun lójú ẹ̀ tó ní dandan àbí kí ìran Yorùbá ó bọ́ kò nínú ìgbèkùn mo kí yín lórúkọ bàbá yẹn mo forúkọ bàbá yẹn kí ọkùnrin mo fi kí obìnrin mo fi kọ́mọdé mo fi kágbà máa jà sọ́lá ikú ò ní pa ẹ́ o máa jà sọ́lá àrùn ò ní ṣe ẹ́ o máa jà sọ́lá mi ẹ̀jẹ̀ ó gbáyé ẹ̀jẹ̀ ó gbáyé Sunday Igboho mo kí yín lórúkọ Aníyìkáyé Adégbáyé kàkà kí Olódùmarè olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ kan bíi 1 billion yóò dára fún yín ojú òní tì yín bàbá mi Ṣakiru Azeez ẹ káàárọ̀ ẹ rí àánú gbà ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá bàbá Èkìtì subscribe sórí YouTube channel bàbá Èkìtì TV à ń fẹ́ ìrànlọ́wọ́ yín ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn olóore tí ò jẹ́ kí ìjìká tí ò jẹ́ káṣe ó jábọ́ nínú ìjìká bàbá Èkìtì ambassador níran òní kí ni mo lè jẹ́ tí màá gbàgbé olóore màmá mi Eunice Adélẹ́yẹ ìyá mi Àdùnní Adéọlá bàbá mi l'Amẹ́ríkà tẹ́ni kí n má dárúkọ wọn ayé ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe dúró ti Yorùbá Òdùmarè tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò máa dúró tì yín àwọn kan ń pè mí ògógóró tó ń mu ló ń jọ ẹ́ lẹ́nu igbó tó ń fà ló ń yọ ẹ́ lẹ́nu ló jẹ́ kó máa fi àwọn ọba tayín àìmọ̀kànmọ̀kàn ló ń dà wọ́n láàmú. Number one, I did not take any alcohol. I'm not a fan of alcohol. Àwọn tó mú mi ò blame wọn o. Olúkálùkù ló mọ tó bá ń lára mu. Kóòkì tí mo dẹ̀ mọ́ àwọn èèyàn ti ní kí n má mú mo ti jáwọ́. Ẹjẹ́ abára wa sòdodo ọ̀rọ̀ Yorùbá. Ṣé ó dìgbà tálàpá bá dẹ̀wù mọ́ wa lọ́rùn ni? Ṣé ó dìgbà tá bá tún bẹ̀rẹ̀ sí ń bayí tá a tún gbé ogun yìí tá a bọ́lẹ̀ fún àwọn ọmọ wa? I'm not a bastard. Mi ń ṣọmọ àlè. I know the stand of the Yorubas. Mo kà nípa ìtàn Yorùbá. Mo dẹ̀ jáde nílé tó ti jẹ́ wípé wọ́n gbé nǹkan pè ní àṣà Yorùbá lárugẹ. Ló jẹ́ káwa yìí mọ̀ pé Yorùbá ló ní ojútì, Yorùbá ló ní àṣà, Yorùbá ló ní èdè, Yorùbá ló ní àpọ́nlé. Pé nínú ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ àbáwí, ọ̀rọ̀ ìkìlọ̀, ọ̀rọ̀ ìyìnni, àwa la ní àyálò ọ̀rọ̀. I'm not a fool. But tá bá débi òdodo ọ̀rọ̀ ká sọ ọ́. Dídákẹ́ tá a dákẹ́ látijọ́ yìí ló ń jẹ́ káwọn ọba wa máa rìnrìn ìdọ̀tí káàkiri. Ìyá mi Eunice Adélẹ́yẹ Ìdùmarè a máa ṣáájú yín lọ a máa ṣáájú yín bọ̀ ọwọ́ àánú Olódùmarè yóò rọ̀gbà yí yín ká ojú rere tí ń tẹ̀lé àánú tí ń mú ògo jáde nínú ayé ènìyàn ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ ni yóò bá mi yọ̀ǹda sínú ayé yín màmá mi ẹ̀ ní tí ẹ̀ ní ṣá ẹ̀ ní kábàámọ̀ ilẹ̀ tẹ́ ẹ wáyé adániwáyé yóò gba ẹ̀tọ́ yín fún yín lé afẹ́fẹ́ Elédùmarè ọba mímọ́
bá mi fẹ́ wàhálà ayé wọn lọ o gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí ogun bí wàhálà nínú ayé yín ẹni tó láyé àti ọ̀run yóò fẹ́ jìnnà sí yín afẹ́fẹ́ ire afẹ́fẹ́ ayọ̀ afẹ́fẹ́ ìbùkún yóò fẹ́ lù yín mà. àwọn ọmọ Yorùbá torí pé adákẹ́ látijọ́ yìí oníkálukú ń ṣe títí ẹ̀ ló mú wa ń sọ ohun tó dára dànù ló mú wa ń sọ ohun tó dára dànù ló mú kí àwọn ọba wa máa rìnrìn ìdọ̀tí. mo wà ní at least ní ayé àtijọ́ nígbà táwa náà lọ sí ilé ìwé wọn á ní tọwọ́ ọmọ ò bá tẹ́tí báyìí wọn nígbà ilé ìwé mo mọ̀ gbà tí mo bẹ̀rẹ̀ primary school mo lè dárúkọ tíṣà tó kọ́ mi láti primary 1 títí mo fi jáde primary tí mo fi wọ secondary school. a máa ń rìn iwájú pálásì ọba kọjá títí ọba Ìgbàanì fi kú ọba Àjàyí Ajígúnà mo lè ní mo rí bàbá yẹn lẹ́ẹ̀mẹ́ta nígbà tó bá fẹ́ ṣòro sòkè ẹ̀rọ àtẹlẹ tàbí wọ́n fẹ́ ṣọdún ìjẹ́ṣu. In the olden days a lè lẹ́fi máa rí àwọn ọba ilẹ̀ Yorùbá ní patí. Nínú ìtàn táwọn bàbá wa tún sọ fún wa ni pé ọba yìí jẹun níta lóde òní ẹ̀ rí ọba tí máa gbé fọ́ọ̀kì tá gbé fọ́ọ̀kì tá máa jẹun mẹ́ta ọba mi à máa gbé ọwọ́ àmàlà ní patí. It is because we keep quiet. Wọ́n wá ń dàrẹ́tì Yorùbá lọ síbi tí ò yẹ ká dàrẹ́tì wa lọ. Láyé àtijọ́ ọba yìí lọ patí. Any occasion tẹ́ bá bá àwọn ọba ń gbà yẹn lọ́hùn ó jọ mọ́ ọ̀rọ̀ ìlú. Ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú. Ó ní í ṣe pẹ̀lú ètò ìlú. Ó ní í ṣe pẹ̀lú ààbò ìlú. But lóde òní bó ní pàtí bá ń ṣe pàtí kábíyèsí lẹ máa bá bẹ́ẹ̀ bó ní bẹ́ẹ̀dẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí ló kọ́kọ́ máa débẹ̀ the world part of it nígbà tán bá ń bọ̀ unknown person a máa náwó fún kábíyèsí ni a máa ná owó báyìí sí kábíyèsí tí kábíyèsí a máa gbowó. Bàbá mi sọ fún mi wípé ọba nígbà tí ọba yẹn wà láyé bàbá mi sọ pé àbúrò tó bí tẹ̀lé òun jù lọ. Ó dẹ̀ ní àbíkú jí ọmọ ìyá òun lẹ́nu kó tó rí ọmọ bí tẹ̀lé òun á tó bí ọmọ bí ọdún 8. So ẹni tó wá jọba ń gbà yẹn lọ àbúrò tó bí tẹ̀lé bàbá mi wá jù lọ. Tí kábíyèsí yẹn bá ń lọ kó àwọn agbádá dàsíkà ayé àtijọ́ tó bá ń ràn yẹn tí àwọn bàbá mi bá wọ̀ wọ́n á dọ̀bálẹ̀ fún kábíyèsí ni. Kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ìrùkẹ̀rẹ̀ lọ́ba ọmọ jì lóde òní kọ́ àtẹ́wọ́ ni ọwọ́ lókùtàn náà sí kábíyèsí nítorí pé àwọn kábíyèsí yẹn ti gbégbé orí wọn fún kọ̀lọ̀kọ̀lọ̀ olóṣèlú jẹ́ ó dẹ̀ ń dá méjì Yorùbá ó ń dá méjì àṣà wa. Go to Benin today you will never see ọba of Benin in any party kó máa bá wọn jíjó ẹlẹ́yà kó ní bẹ́ẹ̀dẹ̀ má ṣe bẹ́ẹ̀dẹ̀ kó máa lọ kí ló dẹ̀ fà ojú kòkòrò àtàìnítẹ́lọ́rùn àwọn ọba wa pọ̀. Bàbá mi ọmọ ọba Abíọ́dún Great Chapel you are welcome ó tọ́jọ́ mẹ́ta bàbá mi ẹ má gbàgbé mi sékìtì ń bíbá yìí ṣẹ̀ṣẹ̀ mi náà ló tó bẹ́ẹ̀ má gbàgbé mi ẹ ṣàánú mi tí n bá gbà lọ́wọ́ yín ẹ lè fi bú mi ẹ ṣàánú mi. Bàbá mi Abíọ́dún Abe àwọn èèyàn bàbá Èkìtì ni àwọn olùtọ́jú mi ẹ ní wówó tì àṣírí Olódùmarè yìí tú àṣírí yín ò ní tú. Ojú kòkòrò àti àìnítẹ́lọ́rùn make all the kábíyèsí in Yorùbá di aláwàdà ẹdìyẹ. Wọ́n wá sọyàn mọ́dì anybody can enter. Nígbà yẹn lọ́ta bá kọjá ní palace ó máa ní time tó máa ní ká kọjá ní palace. Ìtẹ́jú di mímọ̀ fún wa pé ọjọ́ kan ni wọ́n ń gbé ni wọ́n ń ṣètùtù ní Ilé Ifẹ̀ pé àwọn ọba Ilé Ifẹ̀ ẹ̀ lè máa rí wọn kẹ́ni pati máa ṣe pati Ifò kọ́ ní olókùúṣòkú Ifò oníkèéríkà jẹ́ kèéríkà Ifò but today ó ti yàtọ̀ wọ́n ti ń pa Yorùbá lára
That is where you see somebody like Ọbásanjọ́ tó sọ àwọn ọba wa di ministry. Ẹ dìde, ẹ jókòó. Gbogbo àwọn ọba tó wà ń bẹ̀rẹ̀ ní ọjọ́ yẹn kì í ṣe ìtìjú wọn, ìtìjú Yorùbá ni. Origin Yorùbá ló ṣubú ní ọjọ́ tí Ọbásanjọ́ ń pè ìpè fún wọn. Kí ló dé fà? Torí ojú kòkòrò. Gómìnà kan wá open National Bank, mi ò ní dárúkọ ìlú yẹn, kẹ́ lè mọ̀ pé àwa náà ò ṣe àkéré mọ́, à ń dàgbà sí lójoojúmọ́ ní the misleading tí àwọn tẹ́ ń wò láṣíwájú yìí. This is time for us to be corrected. Káwọn ọmọ wa bá débédébá. Ó wá open National Bank. Gómìnà yẹn wá open National Bank. Ọba wà ní palace, ọba ní tọ́ba ṣe tó fẹ́ ṣe tán. Nígbà tí gómìnà open National Bank tán, tó ṣí National Bank nígbà yẹn lọ́hùn, gómìnà wa gbéra ó wọ mọ́tò wá bá kábíyèsí nílé. Gómìnà àti kábíyèsí nígbà tó kábíyèsí ti receive gómìnà. Nígbà tó máa wọnú yàrá kan wọ́n ní kábíyèsí àti gómìnà ló gbẹ́dọ̀ wọbẹ̀. Lóde òní ṣó tún rí bẹ́ẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ló mú gbó tátún máa fídíò ẹ̀ bí Rashidi Olúwo. It is a disgrace to all the Yorubas. Rashidi Olúwo nítorí pé ó mọ̀ pé Fúlàní ló ní agbára Nàìjíríà, torí ẹ̀ ló ń fi fẹ́ Fúlàní. Saidi Elégùṣì òun náà fẹ́ Fúlàní. Ó wá di ọ̀rọ̀ táwọn ọba ilẹ̀ Yorùbá wá ń wá ojú rere Fúlàní kiri. Èyí tí ò fẹ́ Fúlàní á fi Fúlàní joyè. Bí bàbá wa Síkírù Adétọ̀nà ṣe Jagunmólú of Ìjẹ̀bú-Òde nìkan ló fi El-Rufai jẹ́. Ọba Ṣakí náà fi Buratai tó fẹ́ pa Sunday Ìgbòho sí Kútọ́nù ó fi joyè. Bí Ababa Goa of Ṣakí land ni. It is because we keep quiet. Onímọ̀ fi ní pé ṣé ó yẹ kí àwọn ọba wa kó kàbùkù nítorí owó, torí ojú kòkòrò wọn, torí àìnítẹ́lọ́rùn. They did not know the rule and the regulation of kábíyèsí. Ojúṣe, the purpose of kábíyèsí, to become a kábíyèsí. Whoa, ma, it is right time to be telling them. Pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán ìgbàgbé. Ó tó gẹ́. Ẹ̀jẹ̀ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya. Ó burú jáì pé ọkọ lu ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà. Tàbí kíyàwó fọmọ dó tàbí kòkó ọbẹ̀ mọ́kọ lórí. Ó bá rí bẹ́ẹ̀. Ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrótì lọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. Gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yin tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa bẹ̀rẹ̀ fún kọ́bì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá. Tẹlifóònù wọn ni 08033229113 àti 08078496332. Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ bulkbookstore.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. Ẹ máa rà á o.